نفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. èmi kọ́ lẹ pè Abu Oníyangí ọmọ Alhaji àgbà rahimahullah. àwọn lẹ́ni wọ́n tó wá sí wá sílé ní ẹ wá fi mi ṣe mukabiru sauti wọn kí n máa jẹ́ microphone lé wọn bẹ́ẹ̀ náà sì ní jẹ́ tẹ́lẹ̀. ọlọ́run àfáà mi bàbá wa Muhammad Abdulkadir Mustapha Oníyangí ọlọ́run mọ́sà bá wa kẹ́ wọn. àmín. alẹ́ àmìlà sọ́ọ̀lẹ̀ àrùn falẹ̀ náà fún sí i. من يعمل صالحا فلنفسه ومن يساء فعليها وما ربك بظلام للعبيد. lábẹ́ agbárin pé kò sí tọ́pìkì tí wọ́n tírìtì rí níbí náà níjọ́ tí áyà yìí ti dé wá bá ọ̀gá wa Nabi Muhammad sallallahu alayhi wa sallam. bí mi pé kí láyà náà wọ́n ní kí láyà náà. al-yawma al-yawma ọlọ́run ní lónìí olónìí akmaltu lakum dinakum ọlọ́run ní ẹ̀sìn yín mo ti pé lénìí wa atmamtu alaykum ni'mati ìdẹ̀ra mi mo ti complete ẹ̀ mo ti perfect ẹ̀ lénìí wa raditu lakumul islam dina. a jẹ́ pé gbogbo tọ́bíkì a máa wọbẹ̀ a máa jáde a máa wọbẹ̀ a máa jáde. Allah. mawdu'ul yawm al-istiqama. al-istiqama. tọ́bíkì tí wọ́n ní wá tírìtì níbí lè ní ọ̀rọ̀ istiqama ni. Allah. wa atharuha orípa wo ni orípa rẹ̀ wa thamaratuha kí ni tá bá ní istiqama kí ló fẹ́ dálẹ̀ fún wa síbẹ̀síbẹ̀ bí wọ́n ti tírìtì àwọn tọ́pìkì yìí tó yìí náà ẹlòmí ọmọ béèrè pé kí ní jẹ́ bẹ̀ Allah. ọ̀rẹ́wà wọ́n mọ̀ béèrè pé kí náà ní jẹ́ istiqama al-istiqama. ní tí ń jẹ́ al-istiqama o náà ni steadfastness. Allah. gbogbo ọlẹ́nu bàbá oníwà sí àgbáyé pé al-istiqama uprightness rahimahullah. bọ́lọ̀ ti gbé nǹkan rẹ̀ kalẹ̀ rèé ẹni ó bá gbé tí ó bá wá ń ṣe bọ́lọ̀ ti gbé lẹ̀ ẹni ni ó wà upright. akramakumullah. al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakumul islam dina. as-salatu ala nabiyyil karim sallallahu alayhi wa sallam. kí ni jẹ́ istiqama àwọn àfáà tí wọ́n máa ń núyàn ní mímọ̀ wọ́n wá sọ pé al-istiqama wa luzumu tariqil mustaqim. akramakumullah. Ọlọ́run ní a má ṣe sìná, Ọlọ́run ní a má mutí, Ọlọ́run ní a má ta tẹ́tẹ́, ká má mutí yẹn, ká má ta tẹ́tẹ́ yẹn, ká má ṣe sìná yẹn, bọ́lọ̀ ti ní a má ṣe ìkọ̀ọ̀kan mẹ́tẹ̀ẹ̀ta ìgbà yẹn nìyàn já sí pé ìyàn dún ní mọ́ láti máa bẹ ní ojú ọ̀nà tó dúró déédéé. Àfáà náà tó tẹ̀síwájú ó ní watamassuku bihi. Àwa ní ríro pé ìgbà kan ni màá wà ń bẹ̀ tí ní ṣe bẹ́ẹ̀. Ó bá padà tó yá màá tó bọ́ ń bẹ̀. Á dúó ti ìtàn yanyan ni. Allah. Dunan irafin an awamirillahi wa nawahihi. A nígbọ̀nà kankan kó síbi jágbàjágbá nínú níbi àṣẹ Ọlọ́run ká kú níbi àṣẹ Ọlọ́run àbí ká kú níbi òfin Ọlọ́run.
àṣẹ ni ẹ kírun àṣẹ ni ẹ gbààwẹ̀ Allah. òfin ni ẹ má mutí òfin ni ẹ má ṣàgbèrè al-yawma Al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakumul islam dinan. mo fẹ́ sún síwájú díẹ̀ ó ní wa huwa mafhumun jami'un àgbọ́yé kan ni jami'un tó wà general àgbọ́yé gbogbogbò yashimulu thabata ala akidati tawhid àgbọ́yé yìí ó so important débi pé a fẹ́ ká jèrè ìfi ẹsẹ̀ múlẹ̀ ala akidati tawhid Allah. lórí ìmọ̀lọ́n lọ́kan wà sídìkì níyà afẹ́káfẹsẹ̀ rinlẹ̀ lórí ìlànìyàn tó dá wà sàlámọ́tul akwal afẹ́káfẹsẹ̀ rinlẹ̀ tí sọkúsọ fi ní máa jáde lẹ́nu wa wálé àmàl táà ní máa ṣeṣekúṣe wà tawazun bayna fil ta'ati wà tarkil muharramat táwà tẹ̀sùn wọn tágbé sọ́tún sósì pé èyí dá wọ́n mọ̀ sí ni èyí ò dá ọlọ́run ti lé wa kó mẹ́ wọn ò gbọ́dọ̀ débẹ̀ ma farratna fil kitabi min shay ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون. ọlọ́run ní àwa ọlọ́hun ما فرطنا àfin kankan lẹ̀ nínú ọ̀rọ̀ ayé káwọ́ ọlọ́run ká má tọ́ṣe ما فرطنا títọ́ṣì wa ta sì tọ́ṣì rẹ̀ iná Al-Qur'ani ta ní wọ́n ké fún yín ta ní ẹ máa ka gbogbo ìgbà náà ما فرطنا في الكتاب من شيء. ọ̀rọ̀ insecurity àìní ìfọ̀kànbalẹ̀ ìfàyàbalẹ̀ mọ́ nínú ìlú tó gba ayé kan tó gba gbogbo ìlú tá wà ní Nàìjíríà yìí sẹ́sẹ̀sẹ̀ ń ṣẹlẹ̀ ní Al-Qur'ani ò dá sí ni Allah. ọ̀rọ̀ àbòsí jàmbá tí ń jáde lọ́dọ̀ àwọn ìjọba wa lọ́dọ̀ àwọn àlùfáà lọ́dọ̀ àwọn pásítọ̀ lọ́dọ̀ àwọn míì sólúwà ò ti sọ nípa rẹ̀ ní Allah. ma farratina fil kitabi min shay ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون. wọ́n lárákùnrin kan ó lọ bá Ibn Abbas رضي الله تعالى عنه. àgbà nínú àwọn sàábé níwájú sí Ọlọ́run Nabi Muhammad صلى الله عليه وسلم. arákùnrin náà wá ní ausini ya Ibn Abbas ìrẹ Ibn Abbas sàsọ́lẹ̀ fún mi faqala Ibn Abbas wá ní alayka bi taqwallah ìrẹ arákùnrin tó ní sàsọ́lẹ̀ fún èyí ó dọwọ́ rẹ̀ o máa páyà Ọlọ́run Allah. wal istiqama ó tún dọwọ́ rẹ̀ bákan náà dúó dédé Allah. kò sí pè nìkan náà ìbẹ̀rù Ọlọ́run àti dúó dédé Allah. ẹlòmíì bó bá bẹ̀rù Ọlọ́run lọ ṣùà pé Ọlọ́run lá gbọ́dọ̀ débi báyìí ibi tó lọ́wọ́ ní ṣe mọ́ yóò tó padà síbẹ̀ Allah. ẹjọ́ nàtíjà rú ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ ni pé ẹniyàn ò ní istiqama أكرمكم الله. wọ́n lọ mọ́ṣálásí wọ́n lá sàláàtì wọ́n gbàdúà àtúnwà ń gbúrò rẹ̀ church lọ́nà kan wọ́jà.
ìwọ ń sọ pọ́lọ́run ọ̀kan ṣoṣo ni ọ̀n wá wá sí àdàbíyà ó ń lọ tẹ̀fsírì inú àwẹ̀ ayé bàjẹ́ bàbá àwọn kan bẹ tí wọ́n ń wá sí Mákà tó bá dijọ́ ẹlọ́jú kò fásitánì wàlá ìwọ̀n nílọ tọ́ ó parí ẹ wá béèrè pé kí ni rísì tó wà lábẹ́ àìnílọ ojú kò wọ́n lẹ́ni tí ń bá wọn ní jíjẹ mímu ẹ̀yin náà sí ha ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون ọ̀rọ̀ nípa al-istiqama أكرمكم الله nínú àgbọ́yé rẹ̀ gbogbo tó bá ti yàtọ̀ sí pé bọ́lọ̀ ti gbé lẹ́ni ìyẹn bẹ́ndì ẹni àbó gbé yàtọ̀ sí bọ́lọ̀ ti gbé kalẹ̀ kálà mọ́lẹ̀ kó túká ọ̀dú orí o الله bá bá débi àwọn thamarat àwọn kíni tí ó padà bí fún wa pọ́ìntì tó jẹ́ nọmbà 1 nínú àwọn pọ́ìntì náà ni pé gbogbo ẹni tí ò bá dú orí ọ̀rọ̀ rẹ̀ ò ní yọrí síbi ayọ̀ الله ẹni ọ̀rọ̀ rẹ̀ ò sì yọrí síbi ayọ̀ ní tí wọ́n ń sọ ní pé kò ní wà lìjánà iná ní ó wọ̀ fálẹ̀ ìyázu billahi min zalik آمين wasailul istiqama أكرمكم الله àwọn ọ̀nà wo la fẹ́ gbà táàfi di al-mustaqim ẹni tó dúó déédé àsákọ́kọ́ ń bẹ̀ ó náà ni ìdínà siratal mustaqim اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم ọ̀nà àkọ́kọ́ làdúà الدعاء a máa bẹ̀lọ̀ ní pọ́lọ̀ májá ta sí àgẹ̀rẹ̀ آمين méjì nìyẹn lè fi sàgbákò lọ́dọ̀ Ọlọ́run nǹkan méjì nǹkan méjì tó ṣe pé àgbákò náà ó ní plus plus àkọ́kọ́ ó ní kathratu zunub Allah bẹ́sẹ̀ bá pọ̀ jù ẹ̀ṣẹ̀ yóò bá dé stage gan débi pé Ọlọ́run ní wòyàn sí mọ́ yóò máa sọ pé ẹni tí ń béèrè ẹkún kò fẹ́ sunkún lọ́dún èmi Ọlọ́run yìí mo rí bó ṣe tán mo fẹ́ pa á lẹ́kún Allah dákun Ọlọ́run gbogbo jẹ́mọ́ tí bẹ́ ń bí májá sunkún láàárọ̀ májá sun lọ́sàn májá sun láàárọ̀ ihdina siratal mustaqim Masha Allah ihdina siratal mustaqim ẹlẹ́ẹ̀kejì tí ò lè fi orí mú bọ́ wájú Ọlọ́run náà ni albala albala tó àdánwò ni o bàbá àdánwò tí ó jù gbàgbọ́ wa lọ àdánwò ló gbé lòmíì tó fi kú tí ò fi ní istiqama Allah ẹni sáwò lọ́nà wo wàhálà débá kò rí mùsùlùmí tí ó ràn lọ́wọ́ ó sì ń béèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run ìrànlọ́wọ́ ò tí dé lọ́wọ́ arẹ́ nìkan tó wá sọ fún pé ní ṣọ́ọ̀ṣì wa kọ́dà bí wọ́n ti lé ọ jáde nílé tọ́ọ̀rí bí sun lé mọ́ ni gbálé fún ọ wọ́n gbálé fún ọ ń bẹ́ ló bá tẹ̀lé wọn ni wọ́n bá jọ lọ wíwọlé tí wọ́n wọlé dé ṣọ́ọ̀ṣì wọ́n máa kówó jáde owó tààrà wọ́n bá gbálé fún ló bá dẹni tó náà ń pàtẹ́wọ́ tí wọ́n jọ ń la gogo Allah ẹwà dẹ́wọ̀ lọ Allah bó ti sọ́ dì ó sọ́ dẹni tí ò ní istiqama màmá tó sì já sí pé tí ó padà gbẹ̀yìn rẹ̀ iná Ọlọ́run Allah àwọn bàbá wa Alhaji àgbà rahimahullah èmi a mọ́ gbọ́hùn yí bàbá ń wò lẹ́kọ̀ọ́ máa gbọ́ jù báyìí lọ rọ̀dì rahimahullah ta'ala Ọlọ́run bá wa sàlékùn kí àwọn bàbá amina wọn ò gbọ́nà kankan fọwọ́ padà Ọlọ́run ọba lójú Allah bí yẹn bá ní observation ó lè náwọ́ ìpé kò rí bẹ́ẹ̀
a ní pé ọlọ́ lórí ibú o ẹ̀ ń rò pé bẹ́ẹ̀ bàbá ò gbọ̀nà kankan láti fi ọwọ́ pa idà Ọlọ́run ọba lójú gbogbo ibi tí Olúwa tó gbé ọ̀rọ̀ rẹ̀ sí òun náà làlájí àgbà gbé sí rahimahullah. ọ̀nà wo ni wọ́n gbà oríire ìpìlẹ̀ wọn sí látọ̀dọ̀ Ọlọ́run alhamdulillah. ọ̀nà wo ni bàbá gbà ọ̀nà àdúà ṣebí ní Ìlọrin yìí náà ìtàn tí gbogbo ẹ̀yin àfáà wa tẹ́ ń sọ fún wa tí gbogbo àwa tẹ̀lé àwọn àfáà tí gbogbo wa mọ̀ náà ni tó jó ọ̀rọ̀ tó dá ń bẹ tí gbogbo kálukú wá ń rò pé ta lẹni tá lè bá tí ó bá wa bẹ lọ́hun tó jẹ́ ó fi rọ̀ ẹni tí ò bá ní istiqama kò lè sọ fọ́lọ̀ ń bẹ kọ́lọ̀ ń gbọ́ Allah. bí tójò bá tóbi jù lọ́dọ̀ rẹ pé tójò lọ́hun bí yóò bá ní istiqama tí bá ń bẹ Ọlọ́run ọba tí Ọlọ́run ọba bá ń jẹ lọ́wọ́ torí ìyà ọjọ́ alẹ́ ìyà ọ̀la tí Ọlọ́run ọba fẹ́ fi jẹ́ onífi lóra àmà níyà rẹ̀ lé lórí Allah. ma farratna fil kitabi min shay ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون. tí bàbá ò wá fi ṣe fàárí bàbá tí ò ṣe fàárí tí wọ́n wá ń bẹ Ọlọ́run ọba wọn tí wọ́n wá ń sọ fọ́lọ́run wọn pé Ọlọ́run kó wọlá pé ṣe sìná rí ilaha illallah Allah. gbogbo ẹ̀yin tẹ́ ṣe sìná rí ẹ̀náwó kárí yìí اهدنا صراط المستقيم àwọn ọrú alájá اهدنا صراط المستقيم. àwọn ọrú alájá àgbà kú bí kánrin Allah. dákun Ọlọ́run wá bò wá lálùbáríkà wọn Àmín. lẹ́yìn pé àwọn bàbá wọn ò fọwọ́ padà Ọlọ́run lójú bàbá ò sì fọwọ́ padà àfá àwọn ò fọwọ́ pa á lójú báyìí Allah. bàbá wa ló mọ́ta síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ Bẹ́ẹ̀ni. wọ́n dúó sórí ibi táàfá àwọn ni wọ́n dúó sí ni Allah. níbi tó mọ kéwú títí ń kó àfá rẹ̀ náà lè ní tí wọ́n gbowó kònà tí 1000 tí ń bẹ̀ẹ̀bẹ̀ já ti rẹ̀rẹ̀ táwà délé tọ́wà ní àwọn 1000 yìí níwọ̀n bá tàà rí bẹ̀ yìí ti wá jẹ́ ó ní wọ́n sẹ́ ní Wọ́n ṣe 1000 àṣírí dọ́là. La ilaha illallah wọ́n dúó lórí iṣẹ́ àfá wọn pé bá àfá àgbà ti ní mọ̀ ṣe bẹ́ẹ̀ náà ní mọ̀ ṣe Allah. gbogbo ẹni tí bá ń wo ohun tí bàbá dálẹ̀ lénìí ní wáàsí ní ilé ike kò sí dáútì ń bẹ̀ làfáà wallahi kìí sí fàárí tí mo bá sẹ́nu kù ni mo lè sọ pé nílẹ̀ Yorùbá yìí ẹ̀yìn ilé ike bí Zúmúrà tàbá ní ẹni tó bá sọ pé ilé ike bí Zúmúrà ń bẹ tó kún tó Zúmúrà ń bẹ tàbá ní pé kò sí bàbá ẹ má bínú yìí kọ́rọ̀ sí yín lẹ́nu tàbá ní àwọn tí ń sọ pé ó wà ń bẹ wọ́n pọ̀ o ṣùgbọ́n kí wọ́n máa gbọ́ nísìn náà pé ìwíkúwí ni wọ́n ń wí ni Allah. àwọn ń sọ pé ń bẹ ni kò sírù ilé kéwú náà Allah. ilé kéwú tó wù direct látọ̀dọ̀ wàlíyí Ọlọ́run Allah. tásìrí wàlíyí Ọlọ́run náà àfá àgbà Tajul Adabi Rahimahullah. anal adibu ahamadu Anal adibu Ahamadu Ismi Labibu Sagibi. ẹ̀yọ́ máa fá àgbà ẹwú bó jẹ́ yọ̀kan náà lẹ́mẹ̀ẹ́wú ẹ dẹnubó ẹ̀ dákọ̀ Anal adibu Ahamadu bò wá lálùbáríkà Ismi Labibu Sagibi. ó ní wọ́n fún wọn ní wọ́n tírítì tọ́pìkì àfá àwọn ni wọ́n ń ròyìn bá àfá rẹ̀ ti rí ẹjá jọ sódódó bá àfá bẹ́ ti rí gangan là ń sọ Allah. ní wọ́n ti rí ni Allah. bí a ti lọ ni pé wọ́n ò fọwọ́ pa
ìdá Ọlọ́run lójú. Allah. ní tó sọ wọ́n dẹni àpọ́nlé tó sọ wọ́n dẹni yìnú níwájú Ọlọ́run. Allah. Báàfá àgbà ti wá gbé fàlàjí àgbà gangan. La ilaha illallah. Gbogbo àwa àdábì yóò adúpẹ́ ibi tó dòkè wà máa. Alhamdulillah. Bẹ́ẹ̀ bá sọ láà pé mo múwé dání tí mo mú microphone, èmi ò fọwọ́ mi ràyà nípa alhamdulillah. Alhamdulillah. Mo sì rántí torí mo fẹ́ bòdè ń bẹ̀, mo fẹ́ kú ń bẹ̀. Mo sì rántí pé nínú ilé yìí náà nífa. Níta yìí náà ni, gádìrì yìí náà ni, afáwa bàbá wa Muhammad Abdulkadir Mustapha Oníyangí. Rahimahullahu ta'ala. Rahimahullahu ta'ala. Àmín. Ànábì ní istiqama lójú orí sẹ́jẹ̀. Istiqama tá ànábì ní ni ò jẹ́ yà ànábì ó dàrú. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Àbí sí mbẹ̀ ni. Na'am. Sallallahu alayhi wa sallam. Tí Alhaji àgbà ń sọ fún bàbá Oníyangí pé Haji Shehu gbogbo ọjọ́ mo bá rántí inú mi á tó dùn. Allah. Ọlọ́run ó mà rọrùn ké bàbá mi kí wọ́n mú mi lẹ́yìn kúlé ilé Oníyangí wọ́n kéwú bẹ̀ náà. Wọ́n mà lè mú mi lọ sọ́nà báyìí sílé kéwú Oníyangí wọ́n lè mú mi lọ báyìí. Ìsàlẹ̀ ẹbẹ̀ tí wọ́n bá lọ mú mi lọ bẹ̀ ń bọ́ tó bá lọ mú mi lọ bẹ̀ ń kọ́ báyìí. Tọ́mú wa lọ bùnmí. Kéwú àdàbíyà ni kéwú tíyàn fi di wàlíyì Ọlọ́run. Alhamdulillah. Istiqama ni o. Karamakumullah. Pé Haji Shehu Oníyangí Alhaji àgbà ni o. Haji Shehu Oníyangí. Shehu. Kò sẹ̀wárí. Allah. La ilaha illallah. Irú oyè tí Alhaji àgbà gbà lọ́dọ̀ àfá àgbà. Ọlọ́run ó yọ̀ǹda oyè náà fún bàbá Oníyangí lọ́dọ̀ Alhaji àgbà. Alhamdulillah. Ẹ wo àwọn àyà yìí wò máa ń kà mí nínú àwọn àyà àti yẹn dákun. Wala in sa'altahum man khalaqa as-samawati wal arda. Ẹ dákun ẹ farabalẹ̀ ẹ dákun. Wa sakhkhara ash-shamsa wal qamara la yaqulunna Allahu fa anna yufakun. Ṣé rí bí kéwù yẹn bá ti mọ tẹ́ bá jájọ wáyà yìí yóò yé wa o. Allah. Ṣé mọ̀ pé mi ò gbé kéwú wá bí? Bẹ́ẹ̀ni. Kéwú kọ́ làwọn Alhaji àgbà kọ́, kéwú kọ́ ni wọ́n fi ṣe fáàrí, kéwú kọ́ ni wọ́n fi lo dáúlà wọn. Wọ́n sì mọ̀. Irú tá Nábì fi ṣe tiẹ̀ ni bàbá fi ṣe. Wọ́n sì mọ̀ tó bùháyà. Ó lọ ti wí. Wala in sa'altahum man khalaqa as-samawati wal arda. Nínú ma tawhid. Naam. Ẹ dákun Ọlọ́run jẹ́ rọ́rọ̀ yìí gbélé o. Akramakumullah. Nínú ma tawhid. Ìmọ̀ tawhid. Ṣe bàbá. Mẹ́ta ni wọ́n kọ́ wa nílé kéwú. Ìwọ ọmọ ìbìtìdá ìwọ náà mọ̀. Wọ́n ní tawhidi mẹ́ta ni ìmọ̀ Ọlọ́run lọ́kan. Wọ́n ní kan tawhidu rububiyya. Akramakumullah. Ẹ ti rántí? Wọ́n ti rántí. Wọ́n ní kan tawhidu uluhiyya. Wọ́n rántí yìí náà. Ó di mélòó? Bàbá dé. Subhanallah walhamdulillah.
tá a wà ní ìdòwó ọlọ́pàá ṣàfihàn aláyà balẹ̀ ìgbẹ́ni tí bẹ́ẹ̀ fàyàbalẹ̀ ẹni ọlọ́run tí bẹ́ẹ̀ fàyàbalẹ̀ ọlọ́pàá ṣàwọn àwájá àpapọ̀ ṣàfihàn fún láyà balẹ̀ ẹni sọ̀tà àwọn ọlọ́pàá ṣàfihàn láyà balẹ̀ ìpè tí kọ́ aláyà ọlọ́pàá ṣàfihàn láyà balẹ̀ níbẹ̀ ìpè tí wọ́n jẹ gbèsè ọlọ́pàá ṣàfihàn wá sán ìyàwó àtàkì sẹ́ńtà lẹ́kọ̀ọ́ gbára lẹ́kọ̀ọ́ àlàáfíà wọ́n ṣàfihàn wá ṣẹ́ fún wọn ìyàwó àlọ́pàá ìyàwó àbùkù láti ńlá ìgbà wọn ìyàwó ní sẹ́ńtà wọ́n ṣe àwọn ọmọ wá níwá báyìí o wọ́n fi lọ́mọ bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wá àtọ̀ sọ̀rọ̀ tẹ́ tó mẹ́ta bọ̀ gbogbo àwọn bàbá wa ládàbíyà gbogbo àwọn bàbá wa ládàbíyà sáwọn wá sí bàbá ọmọ bàbá ìjáde bàbá pẹ́ o ọmọ ìjáde lẹ́yìn wípé ọ̀làdá ìlà ìmọ̀lá gbogbo àwọn àtàwà nínú òkú gbogbo tí pàwálé kọ́ bọ́ bá wa sọ́jẹ̀ rí ṣùgbọ́n láti ládàbíyà ọmọ ìjọ ní ìtàkù àfa wa oníyẹlí àdébí wa àfa wa ṣe kẹfà ní àdébí wa ní fúnmúra oníyẹlí ọlọ́ba àdébàbà oníyẹlí àlífà wa lónìí ọlọ́ba sàjọ pẹ́ fún wa súnmúra oníyẹlí mẹ́jọ dàrú súnmúra tó lè àdàbí àti bàbá wa lájẹ́ àgbà ní lọ́rí ìyá gbogbo wọn ọlọ́wọ́ ètò ìtúká láéláé májò kàmá ní májò àti àgbẹ̀pẹ̀ ká lọ́wọ́jọ́ bàjẹ́ gbogbo wa lápapọ̀ gbogbo tí pàwálẹ́kùn ọlọ́wọ́ asọ́dẹ̀ yìí gbogbo ẹni tó ti ká ọlọ́wọ́jọ́ wálẹ̀ gbogbo ẹni tí bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ sàṣìlò lọ́wọ́ fún wa ìdúlẹ̀ ìlú kọ̀ọ̀kẹ́ ọlọ́wọ́jọ́ ní ìbàdókẹ́ o ọ̀làlá ìlà ìlọ̀gbà gbogbo àwọn ilẹ̀ wa dáhùn wá lókèrè ọlọ́wọ́jọ́ bàjẹ́ fún wọn àtàlù ìsìláàmù lápòkè iná ṣẹlẹ̀ ọlọ́pẹ̀tẹ̀ ojú bàbá wa Fọlábí aláìwà sàlábà bí ìdọ́lábẹ́lẹ́wé aláìwà Yusuf sọ́ọ̀lì lẹ́lẹ́kẹ̀ ọlọ́pẹ̀tẹ̀ pàṣẹ lókè ọlọ́pẹ̀tẹ̀ ọbàjẹ́ ọlọ́lá ìlà ìlọ́gbà Muhammad Kabali ní yunifásitì èdè àwa ẹ̀dá tẹlifíṣì ọ̀rẹ́ kíkà gbogbo tí mẹ́ta ọlọ́pẹ̀tẹ̀ ojú ọlọ́lá ìlà ìlọ́gbà. والحمد لله أستغفر الله لا إله إلا الله أستغفر لا إله إلا سبحان ولا سألتهم من خلق السماوات والأرض akíwọlé àwọn aláàjí àgbà ya kúdíwàtí wa khalifati bàbá olóríire tí gbogbo wa tàmùmí àlùbáríkà ya kúdíwàtí wa khalifati ya sheikh Abdul Qadir bàbá wàlàkọ́dí warista kamalana gbogbo ọ̀nà nípa ìsìnkámà tá ń sọ lọ́wọ́ yìí náà majidan walasta bifakhir àwọn àfáàwẹ̀ sì ṣe fàárí jàdádì tàmá orí ìsìtàhú ẹ bá ti lé jẹ́ ń tẹ́ bá ń lẹ̀ bàbá wa aláàjí àgbà ẹ̀kùn sí ni jàdádì tàmá orí ìsìtàhú wàhámẹ́ta kúlà zakhair MKU Kamalita jami'atal kamali. Bàbá Alhaji àgbà ló bẹ̀rẹ̀ rẹ̀ yìí lẹ parí ẹ̀. Kamalita jami'atal kamali. Limuwasila wa mutabi'. Kamalita jami'atal kamali. Limuwasila wa mutabi'. Wa'adalta. Wa'adalta bayna al-ahli wa
الطلاب إنك هذر لم تفش فوضى لم تفش فوضى في المكان لم تفش فوضى. ẹ sọ̀rọ̀ kí wọ́n máa wá nítọ̀ ẹ pé àwọn ọmọ kéwú rẹ̀ àgbààgbà ẹ pè wọ́n. ẹ bá fà yín sọ̀rọ̀ fa. ẹjí wọ́n bá fà wọ́n sọ̀rọ̀. لم تفش فوضى. ẹ̀dá fáwọ́dọ́ lẹ́ẹ̀sì gbọ́dọ̀ tóbi dáadáa. لم تفش فوضى في المكان ولم تكن متكبر. لم تفش فوضى في المكان ولم تكن متكبر. كمباتل أصلاته كمباتل أصلاته. ọlọ́run ló mọ ìyá alájá bí bàbá bá ti rí pé bá ti ń le pé ẹ mọ̀ fún wọn lésì ni ní látàsìkò yìí lọ ẹnìkankan yín gbọ́dọ̀ fèsì mọ́ Allah ó sì tán síbẹ̀. كمباتل أصلاته بالصبر إنك صابر. يرعاك ربك يراك ربك شيكنا. ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ọlọ́mọ àṣẹ fáwọn bàbá. يراك ربك شيكنا. ọlọ́njẹ́ bàbá ó pẹ́ ọlọ́njẹ́ ó pẹ́ sí. من فتنة وشرائر. يراك ربك شيخنا من فتنة وشرائر. ibi tá a bọ̀rọ̀ dé tí àwọn bàbá fi wọlé أكرمكم الله. lórí al-istiqama الاستقامة. ó ní pé mẹ́ta ni tawhid نعم. tí wọ́n kọ́ wa lè kéwú tawhidur rububiyya àkọ́kọ́ nù. tawhidul uluhiyya tawhidul asma wa sifat. mo wá fẹ́ fi àyà yìí mo fẹ́ fi ṣàlàyé rẹ̀ bó ti ní ìbámu bó ti ní ìṣe pẹ̀lú al-istiqama. أكرمكم الله. káyà náà ولئن سألتهم من خلق السماوات والأرض. ẹ̀yà ń fún yín ní simple language. نعم. ṣe rí tawhidu rububiyya àwọn òbúkù kèfèrí àwọn kan bẹ́ nù wọn àwọn náà mọ̀ pọ́lọ̀ ń bẹ أما wọ́n mọ̀ pé òkúta ńkọ́ wọ́n mọ̀ pé Ṣàngó ńkọ́ الله. ẹni ń sáwò نعم. ní wọ́n bá sọ nínú ọ̀rọ̀ wọn wá ní àṣìbà kọ́dá tààlà kọ́dá ànábì Ádámù Ànábì Adam. ànábì Ádámù ní ìta kọ́kọ́ dá. wọ́n tó wá ní àṣìbà ṣẹ̀dá ẹjọ́ tààlà ṣẹ̀dá Allah. ẹ wí dáadáa o ولئن سألتهم. lápò àfáà yìí mọ́jọ́ pẹ́ mọ́ أكرمكم الله. bí wọ́n ti wá mọ̀ tó nìna bàbá wọn ò sin Ọlọ́run yẹn wọn ò sí tawhidu rububiyya nù ká gbà pé Ọlọ́run bẹ ṣùgbọ́n tọ̀ bọ́ bá wí jù báyìí lọ èmi ò ní ṣeéṣe ha fali iyasu billah Ọlọ́run mo taka rẹ̀ dàrú àbákò tí báyàn tí yàn fi wí bẹ̀ sí Ọlọ́run ọba rẹ̀ Ọlọ́run mẹ́jọ sílẹ̀ sẹ́dọ̀kọ̀ Àmín. àwọn ni Ọlọ́run wá ń gbé wá ìkáyà nípa wọn pé wala in sa'alta àwọn tó bá béèrè lọ́dọ̀ wọn من خلق السماوات والأرض. pé ta tí ẹ ní ẹni tó dá sánmà ta ló dá lẹ̀ẹ́lẹ̀ وسخر الشمس والقمر. bóòrùn ti ranjú kankan ní táà lè wò ní ta lẹni tí rọ̀ Allah. màtà débílẹ̀ ní sẹ́mọ̀ pé oòrùn yóò tí wọlẹ̀ tó yìí bẹ́ẹ̀ni. ó bá ràn kankan bẹ́ẹ̀ ni à ní lè dúró tó yìí ta lẹni tí máa ń rọ̀ Allah. òṣùpá ó ti ràn kankan ní sáà lè débẹ̀ ta lẹni tó rọ̀ wọ́n ní lẹ́nu wọn tó ti bí wọ́n ti jẹ́ kèfèrí náà la yaqulun لا يقولن الله. ẹ pariwo Allah Allah Allah. wọ́n ní tí wọ́n wí o náà ni pé Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ فأنا يؤفكون. ẹ wò béèrè rhetorical question Ọlọ́run wá ń béèrè ní tàà lè dáhùn pé fa'anna yufakun nígbà wá mọ̀ bẹ́ẹ̀
èsè kí ni wọ́n wá ń parọ́ sí ẹjẹ́ kí n sún lẹ́ẹ̀kan náà kí n só mọ́ tí ń dàmú wọn ní al-istiqama wọn ní kí ni mo pè é al-istiqama istiqama la nábì ní sallallahu alayhi wa sallam. ṣe pé ọ̀rọ̀ bàbá alájí àgbà nípa istiqama wọn pẹ̀lú Ọlọ́run wọn pẹ̀lú àfà wọn ṣe pé òun la gbé jábí bẹ́ẹ̀ni ẹjá yẹ̀wò ẹjá wo tànábì sallallahu alayhi wa sallam. tóró sẹ́sẹ́ kẹ́ padà máa béèrè pé ó là nábì ní istiqama kò sí púrùfù ẹ̀ nínú ilé tí wọ́n sì ti púrùfù mímọ́ ni Allah ẹnìkan tọ́rọ yìí tọ́rọ àwọn àfáà àwọn ebúyàn àmọ́ ṣàlàyé ni. ó wá ní ó láwọn àdàbíyà ó ní lábá ti múrẹ̀ ẹyọ kan báyìí wọ́n lè múrẹ̀ ẹyọ kan oníwòfì síwá sí odidi wákàtí kan àyà kan náà ni wọ́n ń pààrọ̀. onígbàtálà yìí bá mẹ́mẹ́ tó sì nídìí ká fi yáyé a máa wá dáké wílẹ̀ ńdàkúdà bí àdàlú ilaha illallah qul ya ayyuhal kafirun qul ya ayyuhal kafirun ọlọ́run jẹ́ ara wèèyàn tí ó bá ké tó ráké délé la a'budu ma ta'budun wala antum abiduna ma a'budu wala ana abidun ma abadtum wala antum abiduna ma a'budu lakum dinukum waliyadin. kí la bá débi ọ̀rọ̀ ayà mú fẹ́ sí tẹ́sì fẹ́yẹ ọ̀rọ̀ istiqama al-istiqama pé istiqama nabi Muhammad sallallahu alayhi wa sallam. bí ẹ bá sọ́lá istiqama ẹ dákun mo fẹ́ ju mẹ́sẹ̀jì kan lẹ̀ láàrin yìí Na'am. gbogbo àwọn àlùfáà Na'am. tàbá ilé ní àdìsọ́kàn ní tìtorí pé mo fẹ́ jíṣẹ́ tọ́lọ̀wò sí rẹ̀ ẹjẹ́ ń débà ní ọlọ́run rẹ̀ ó wá ló fẹ́ jẹ́ ń túláàsì tó wá jẹ́ yẹn ló wá ṣe sábàbí rẹ̀ tó bá sún ẹ débi muharramat tó fi ń jẹrin èèyàn ó ló sún ẹ débi àgbákò tó fi dọlọ́tí tó fi ń lu ẹbù pé mo fẹ́ hàn mo fẹ́ sayé olúwa rẹ̀ ó jẹ ìyà yóò jẹwé ìyáwájú ọlọ́run Allah. ẹlòmí ò sì sọ pé òun fẹ́ hàn owó náà ní wájú fẹ́ sáyé yìí náà kan sáà mọ́ gbé wá ẹ̀yọ́nú yìí náà ní pariwo káàkiri ń wá ṣúgá mami pé bẹ́yọ̀nú bá pé lára rẹ̀ sí tó bá lo àwọn olókùnlò àwọn àgbákò tó bá lo àwọn orí gúsára nísì ọ pàdé ìyá kan lọ́sàn gangan tí ó mọ̀ ná náírà fọ́ tí ó mọ̀ fọ́ $1 alhamdulillah ìpinnu létà wà yìí kì í ṣenú ilé tí wọ́n ti príṣì irú rẹ̀ fún yàn kì í ṣenú ilé tí wọ́n ti wúrú ẹ̀ alhamdulillah ọlọ́run ní rẹ̀ annabi Muhammad sallallahu alaihi wasallam. Qul ya ayyuhal kafirun Qul ya ayyuhal kafirun. a ní sọ pé torí pa ní o ṣe wá sí ìyẹn kọ́ ní ìwájí o gbàgbàkúgbà Gba nonsense. mẹ́sẹ̀jì tí mẹ́mbẹ̀ ní pé gbogbo ṣẹ́ tí ó bá ti gbé ọ débi kọ́ gbàgbàkúgbà istiqama ti jáde kú mẹ́ Allah. dúó dédé mọ́ nìyẹn sọ fáwọn kèfèrí pé àbúdù máa ta àbúdù ní tẹ́yẹ ń ṣe ní mi ò ní ṣe kàkà bẹ́ẹ̀ lakum dinukum waliyadin Lakum dinukum waliyadin. Masha Allah Lakum dinukum waliyadin. Bàbá wa Láàjì àgbà wallahi al-azim aqsamtu bi rabbil Kaaba mẹ́sẹ̀jì yìí
bẹ́ẹ̀ bá ti wí pé báyìí ni àtàwọn yìí tàà bá pé bẹ́ẹ̀ ti ṣe nù nǹkankan tó yàtọ̀ rẹ̀ tó chẹ́njì rẹ̀ kò sí nínú ilé bàbá Oníyẹgí lẹ́kọ̀ọ́ torí pé aṣíbùlù fil mahabari mislul hasad bí bàbá àtà náà ti láriwo kankan tí wọ́n máa pa bàbá Oníyẹgí pé ẹ̀yin ọmọ mi ẹ gbọ́dọ̀ sí báyìí ẹ gbọ́dọ̀ sí báyìí wọ́n fi ilé kéwúlẹ̀ lójú ẹlòmí wọ́n rò pé wọ́n síríọ́sì asáwọn ni wọ́n síríọ́sì jù wọ́n ní istiqama pẹ̀lú àfá wọn bàbá tó nítọ́lọ̀ yíyàn fún wa khalifatuna alkafi Yusuf Abdulkadir Mustapha Oníyẹgí adamallahu hayatahu inú ọ̀rọ̀ wọn wá ní èmi kọ́ ní ṣe Ọlọ́run ní ń darí mi takò ọ̀nà mọ́jì nǹkan kó sàláfíà wọn o àmín wastaqim kama umirt wastaqim kama umirta wa man taba ma'aka wala tatghaw agaga bàbá pólísì kan tọ́lọ̀ yíyàn ti wá pólísì dáadáa ni ò Shehu Jibrilu Salahuddin adamallahu hayatahu olórí gbogbo àwọn ọmọ ilé kéwú lọ́dọ̀ bàbá Oníyẹgí olórí gbogbo wa president bàbá ti ní fẹ́mù náà ni ma fẹ́mù ní torí pé a dúó lórí pé a ní kọjá ojú ẹsẹ̀ yìí níparí Sufyan ibn Abdullahi al-Thaqafi ó ní wọ́n ló sọ wípé qultu ya Rasulallah sallallahu alaihi wasallam qultu ya Rasulallah ó ní mo sọ pé ìrẹ́ ó sí Ọlọ́run kúlìlì káwọlẹ̀ sọ̀rọ̀ kan fún mi sallallahu alaihi wasallam ta ni mo ló sọ̀rọ̀ sallallahu alaihi wasallam Sufyanu Thaqafi yóò dá fún yín kúlìlì káwọlẹ̀ sọ gbólóhùn kan fún mi la as'alu anhu ahadan in tí mo ní ó sọ fún mi yìí bọ́ bá ti lè sọ́hun ò ní béèrè ìfẹ́ béèrè irú rẹ̀ mí ìmọ́lọ́wọ́ ẹlòmí tí ó sì tó mi wọ́n ni qala wọ́n là nẹ́bí wá sọ pé kul amantu billah sọ́lẹ̀nù rẹ̀ jáde kó sì dénú ẹ̀mí rẹ̀ pé amantu billah mo gbọ́ Ọlọ́run gbọ́ summa istaqim sọ́rí bọ́ bá ti gbọ́ Ọlọ́run ọba gbọ́ ni mọ́kànṣe la ilaha illallah lásán o la ilaha illallah àwọn tí ń wí dáadáa tí ń wí dáadáa tí ò bá dénú ẹ̀mí tí ò bá sístì kọ́ mọ̀ ń bẹ̀ kò tí ìjọ wọn àtẹ́wọ́gbà níwájú Ọlọ́run débi kọ́ wá sọ di láàgìlága kọ́ la ilaha illallah summa istaqim tó bá nígbàgbọ́ yẹn tán dákùn dúó dáadáa Allah ala fatahaqqaq anna kulla istiqamatin mo ti fẹ́ randọ̀ bighairi wijajin ma alayha mu'awwalun aliuma nabi Muhammad sallallahu alaihi wasallam ìyàtọ̀ ń bẹ láàrin KSK àti KAS KSK àti KAS KSA bàbá dáadáa ni ọmọ dùnnú lọ́dọ̀ àwọn alájí àgbà ní jẹ́ KSK adamallahu hayatahu bàbá tiwa ni ọmọ tiwọn ni Kamaluddin Sofiyullah Kamaluddin adamallahu hayatahu ẹ̀yin fáǹsì ẹ̀sẹ̀ simple ṣùgbọ́n KSA onídàmú ayélè KSA àbábá náà ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ istikama ni mo fi fẹ́ fi rándọ̀ KSA oníṣe kí ni onídàmú ayélè ni kébẹ̀ knowledge ní jẹ́ bẹ́ẹ̀ òdè ní kéwù wọ́n ti pọ̀ jù Allah kéèsì ṣe kéwù rẹ̀ kéwà ṣètánì kéwà ṣètánì ẹ má bá wọn kí o bẹ́ẹ̀ bá bá wọn ké
ẹ tún dì mú nígbà lẹ́lẹ̀kejì ọ̀pọ̀lọpọ̀ àwọn àmà tó yẹ kí kálukú wa ká wálé ní ọ̀pọ̀lọpọ̀ gbé jùlẹ̀ ìwà àfà ọ lè sọ̀rọ̀ zakat kó rí sọ débi pé wà ní ọwá pín zakat kò mọ̀ ó sì ti jáde sánẹ́wì látogún ọdún sẹ́yìn kò mọ̀ láwàá sọ̀rọ̀ ilimul faraidi tà nẹ́bì ti ẹ̀sọ́ ń parí ọ̀rọ̀ ogun pé yóò padà kú lẹ̀ yẹnyẹnyẹnyẹnyẹ tààfẹ́ nífẹ̀ẹ́ lè rẹ̀ èèyàn tí ó mọ̀ wà fi díẹ̀díẹ̀ o àfi lárúbáwá lásán ṣe àbíbò ni mo pè KSA àti gbọ́ KSK àti gbọ́ yóò yé KSA knowledge yẹn ìmá ṣetánì lókù tọ́pọ̀lọpọ̀ wá káàkiri ẹjá lọ wá mọ̀ tó dáwọ̀ àwọn alájí àgbà wíbẹ̀ kábàlẹ̀ ní istiqama síbẹ̀ oní skill kárin nínú àwa mùsùlùmí lè ní kéwú pọ̀ ìwé pọ̀ ṣùgbọ́n ní skill kí ni skill ìta ní ṣe bí wọ́n sọ̀tà nẹ́bì fún wa sallallahu alayhi wa sallam ṣe bí wọ́n sọ tí gbogbo àwọn nẹ́bì Ọlọ́run ọba yòókù ṣe pọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n sọ fún wa pé wọ́n máa ṣe bísínẹ́sì kálukú wọn ni wọ́n máa dẹran ẹlòmí ti rò lọ ó ti rò pé òráfẹ́ èkó yìí ṣé kí n máa wá dẹran ni ṣé kọ́ ọmọ wá dẹrù dájú ọmọ ìjàrámù káàkiri bọ́ọ̀ bá lè dẹran mọ́ sí pos oníwọ́n ní kéwò wò lálùbáríkà oníwọ́n ní kéwò wò lálùbáríkà gbogbo tó sì ń jẹ àsáàrámù torí bọ́ọ̀ bá parọ́ ọ̀jẹun rákọ̀ ọmọ ogun mọ́rúwá inú létà wà yíò wọ́n fi kọ́ wa nírú ẹ̀ ààrò tí ò dá sí ọ ẹ lọ ní skill ẹ wá sẹ́kúnṣẹ́ ẹ jáde ẹni Ọlọ́run bá ṣàánú nínú skill oníkẹ́ kéwú tẹ́kẹ́ kàwé kùn nínú skill oníkẹ́ kéfàánáwì tẹ́kẹ́ mọ̀ pé ásìrù ta wà yìí ásìrù kan tí masánáwì ò tó mọ̀ ní kálọ̀ ní skill ẹlẹ́ẹ̀kẹta tó wá báyé jẹ́ jù tó fọ̀fíìtì gbogbo ẹ̀ ó ní hébẹ̀ ó ní attitude ilaha illallah Ọlọ́run ló mọ iye ìyàwó tó ti bọ́ fáwọn èèyàn mi tó wà lọ́kẹ̀kẹ́ kí ló sì yóò rí bẹ́ẹ̀ àwọn kọ́dìwà wọn ò dá o ẹ ti fojú sí wa lápá wọn ni àwọn kọ́dìwà wọn ò dá ó kọ tí wọ́n ń jẹ́ pé àfá ilaha illallah Allah fatahaqqaq ẹ dákun ẹ tẹ́tí ẹ gbọ́rọ̀ o Allah fatahaqqaq la ilaha illallah anna kulla istiqamatin anna àbíbọ̀lá ti wí Allah fatahaqqaq anna kulla istiqamatin gbogbo tí jẹ́ istiqama láyé torí ẹ̀yin tẹ́ bá wa lẹ́nu ẹ̀ al-istiqama uprightness ká dúró dáadáa anna kulla istiqamatin àwọn àfọ́ níwà mọ́ ọ̀pọ̀lọpọ̀ níwà mọ́ lè ní bẹ́ẹ̀ni wallahi kìí ṣe takọ táyé ìjọ ń yàtọ̀ ìtẹ́lómí òwì ni pé èmi àfáà ló wágùn tí wà fẹ́ torí ń jọ́nà lọ́hùn wọ́n rí nírí pé ṣe ń dá fáwọn eléyìí ó ti dá fún wa ń ṣe tààrà ṣùgbọ́n 70% ní sàlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ni àfá gírígírí akànrí pọ̀ ń gun mọ́tò náà ni àwọn tí wọ́n mọ̀ pé gbájú ẹ̀ lọ sí débẹ̀ ìta àrímà náà ni pé ọkọ̀ mọ́sálásí ọkọ̀ bàmbà tó ní gbogbo ayé wá lọ́ǹṣì ẹ̀ kò dùn mí ò tó lẹ́lòmí lè mọ̀ ọ̀rọ̀ pípẹ́ àtorí tí ò tí kọ́ ni ṣùgbọ́n bàbá dáyì òdodo aṣọ ni sí wọ́n náà orí ìrò lọ́kàrà rẹ̀ pé mọ́sálásí tó ọkọ̀ ni Ọlọ́run lè gbá lẹ́sì fún torí àwọn tó palẹ́kún àwọn tó bá ti wọn jẹ́kọ̀ tó débẹ̀ Allah ẹ wo attitude ẹ wo bó ti rí jẹ́ ń túrin délẹ̀ Allah fatahaqqaq
anna kulla istiqamati bighairi wijaji ma alayha muawwalun ma alayha muawwalun anything bọ́lọ̀ ti dá wa yìí tó bá ti lè wọ́ nínú ṣe wa nínú wa nínú wá sí Ọlọ́run fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam pé kó gbé wá bá wa wallahi fa huwa raddun Ọlọ́run ó dá padà fún yà padà pé èmi sọ bá dọ̀tí kánrin nínú àwọn tẹ́ gbé wòlíì kánrin nínú àwọn tẹ́ sọ pé ní rẹ̀ ní ṣé kéyò máa bọ̀ kí lè máa wá oníwá sọ́yẹ̀ di wàlí Ọlọ́run ó dàgbòrú ṣùgbọ́n yìí tó dá wa lójú lọ́dọ̀ Ọlọ́run ní kó wallahi al-azim wàlí Ọlọ́run Alhaji Àgbà Allah mo tún fi kún ẹlòmí lè máa rò pé kọ́dà la yahtaju ila al-qasam nígbàtí ìwà bá nǹkan jẹ́ ńkọ́ pípọ̀ tí ní ò ní bùkátà sí pé kí n máa búra náà a tún fi rinlẹ̀ pé bá bá lè ṣe bí Alhaji Àgbà yìí ó dà fa'inna wijaja likausi ainu istiqamatin ṣe ọ̀ràn ọfà bí kí náà máa pé akramakumullah ó lè kan ló lè wọ́ tó já sí pé wíwọ́ ti ẹ̀ ainu istiqamatin istikọ́mà náà lahu fi yadirrami fala yatahawwalu lahu fi yadirrami fala yatahawwalu lábẹ́ conclusion mi mò ń pákéjì ẹ̀ ni mò ń pákì ẹ̀ ni o gbogbo àwọn máa dábí yóò gbogbo àwọn Ansarul Islam èmi ò tó payín láti ẹgbẹ́ ní ẹwà máa náwọ́ wé àwọn tó bá ṣùgbọ́n mo mọ̀ fáwọn ọmọ kí wà Alhaji Àgbà olólùfẹ́ Alhaji Àgbà láwà ń bí ẹ̀rí nǹkan méjì ń bẹ tó já sí pé méjèèjì àkóbá lò náà wájú Ọlọ́run alákọ̀ọ́kọ́ ni àtàfúrítù ẹlẹ́ẹ̀kejì ni al-ifratu àtàṣejù àtàṣe ètò ṣùgbọ́n àṣe ètò ni mo fẹ́ lò ẹ dákun ẹ má jẹ́ ká torí báwọn àfáà wa ti rí ẹ má jẹ́ ká torí bí wọ́n ti rí káwá bu oríire títí wa káwá bù láàbọ̀ bóò ni wọ́n sì rí bóò làwọn àfáà wa rí bí wọ́n ti rí ni wípé àwọn kìí ṣe ẹnìkan tí máa fẹ́ pè sí ọmọ kíw ọba fi wọ́n lẹ̀ lódidi ọdún kan tó ń bẹ nínú Ìlọrin yìí táyé rẹ̀ sì ń dá tó ń gun mọ́tò tó ń kọ́lé tó ń ṣe gbogbo ẹ̀ tó dọ́dọ̀ wọ́n jẹ́ ọba tó dé barakallahu fika barakallahu fika yẹn ó ti wá wò pé n bá ti gbé wá fún wọn ó kúkú ṣàdúrà fún mi náà ni ó lè padà yọ́lẹ̀ o àwọn ìsàfẹ́ ilépè àpépè wá látẹ̀kọ́ wàláhì ó lè yọ́lẹ̀ o àwọn àdàbíyà àwọn àkan ò ṣètò àìmọ́sẹ̀ tó wà yẹn ìtí sì júwe ní pé a ní istiqama torí pé tó yẹ kó jẹ́ mẹ́rẹ́ àfúwa gangan pé mẹ́rọ rẹ̀ dà Alhaji Àgbà káwà wo báwo ni wọ́n ti ṣe pẹ̀lú àfá wọn níjọ́ tá àfá àgbà tí wọ́n ní agbára pé Ọlọ́run bá fẹ́ wọn dépò bẹ́ẹ̀ tí wọ́n lè sọ wípé tí tó ọlọ́fẹ́ dà náà ni ó yá dà bẹ́ẹ̀ mọ́ dìbẹ̀ nísìn náà àṣẹ ni wọ́n látọ̀dọ̀ Ọlọ́run tí wọ́n wá ń béèrè lọ́dọ̀ Alhaji Àgbà pé bó lọ fẹ́ rí tí wọ́n sọ pé bẹ́ẹ̀ ti rí yìí náà ní ọ̀hún má sọ pé bí mo ti rí yìí náà ní sọ́ọ̀jọba ẹgbọ́n sí babaláwo jọba sọ́ọ̀dolówó sí babaláwo dolówó àwọn àtolówó a máa ṣẹgbẹ́ lẹ́nì àwọn àtọba a máa ṣẹgbẹ́ lẹ́nì ojúra wọn lọ ká dúó pẹ̀lú Ọlọ́run ọba wa bil istiqamati tamma níbi tẹ́ wà níbẹ̀ náà ni ẹ dúó sí má ṣe yí sọ̀hún má jàmbá ilé àfá rẹ̀ má jàmbá àfá rẹ̀ má jàmbá Ọlọ́run ọba rẹ̀ fata akọ́k ala fata akọ́k anna kulla istiqamatin bighairi wijaji ma alayha muawwalun ilá áfíkà wọ́n ní gbogbo wa ní kájọ ké gbogbo wa
àwọn bàbá ni wọ́n ní أدام الله حياته àlàáfíà wọn yìí abùkátà sí púpọ̀ آمين ọba tó ṣe bẹ́ẹ̀ fún bàbá Láàjí àgbà àkọ́kọ́ Ọlọ́run bá wa ṣe bẹ́ẹ̀ fún bàbá tòní náà آمين bismillahirrahmanirrahim بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين bàbá wa national missioner أدام الله حياته èmi àti wọ́n sọ̀rọ̀ wọ́n sọ fún mi pé ha ó dùn mí púpọ̀ kódà a wà lọ́nà ọ̀wọ̀ báyìí mo ní Láàjí àgbà ti yọ̀ǹda yín ẹ̀yin tẹ́ ti sórí ire tó ríire yóò máa wùyàn tẹ́ ní ṣe nǹkan kan lẹ́yìn wọn nígbàtẹ́ mọ̀ páwọn náà ní ṣe nǹkan mí tó yàtọ̀ sí tọ́lọ́run Ọlọ́run bàbá náà Ọlọ́run àti lílọ àti bíbọ̀ Ọlọ́run jẹ́ rọrùn آمين gbogbo àwọn oníwàásí láàyè yìí bàbá wa pa náà ni wọ́n jòkólẹ̀ أدام الله حياته bàbá wa àdúrà gbà ìbá ti ẹ̀mọ́ dákọ̀ wọn ìbá ti ní àfáà wa èyí tẹ́ ní lọ́rin ẹ má jẹ́ o àjẹ́ o èyí tẹ́ ní lọ́rin àbáàdúrà àgbà ní jẹ́bẹ̀ àbásàn ní ṣe o bàbá Bukhari bàbá KSK tí gbogbo yà àfáà wa Ọlọ́run albarka àwọn àfáà wa Ọlọ́run mọ́sà bọ́ ẹni kọ̀ọ̀kan آمين wọ́n lówó fi sabilillah tí a máa gbà bàbá olófi